بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصح الخطاب ومن اتي الحكمة فقد أوتي خيرا كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قف الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run bá tọ́lá rẹ̀ kó máa bá níbi náà àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àtàyùgbọ́n àti bá tọ́ ìlànà rẹ̀ títí di jọ́ngbọ̀dà al-qiyāmah. òní jẹ́ ìjọ kẹta nínú oṣù Zulqa'da ọdún 1441 tí ó ṣe déédéé ìjọ kẹrìnléníogún nínú oṣù kẹfà ọdún 2020. inú àánú Ọlọ́run ọba abẹ̀rẹ̀ tírà ní àná at-taqwa wa atharuha wa awsaful muttaqin wa jazaohum. tírà tí ń sára nípa ntí à ń pè ní at-taqwa ìpayà ìbẹ̀rù Ọlọ́run wa atharuha àti ìlápa rẹ̀ ìlápa tàbí erípa ìbẹ̀rù Ọlọ́run erípa ẹ̀ àti awsaful muttaqin àwọn ìròyìn tá a máa fi ń ròyìn àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn ìròyìn àwọn qualities tá a máa fi ń qualify wọn tá a bùkátà kárí lára wọn àti ẹ̀san tí Ọlọ́run bá ṣètò kalẹ̀ fún àwọn olùbẹ̀rù Ọlọ́run wa eléyìí nìkan tí a fẹ́ máa gbéyẹ̀wò tá a sì máa rọ́ kiri káàrí nínú tírà yìí. so a ṣàlàyé fún wa lánàá nípa àfà tí ó kọ tírà yìí Abi Muhammad Rabi' ibn Hadi Umair al-Madkhali hafidhahullah wa rahimahullah kọlọn kó bá wa sọ àfà kó bá wa sí ìkẹrẹ fún. a sọ̀rọ̀ níwọ̀n bá ṣókí lánàá nípa fìtínà àti àwọn ohun ìrújú tí àwọn apá kan àwọn shabab àbí kí n sọ pé táwọn apá kan àwọn mùsùlùmí tí wọ́n ń gbé wọlé nípa al-amri afai. gbogbo ẹni tí wọ́n bá ti ń tẹ̀lé Qur'an hadith ala fahmi manhaji salafi al-umma wọ́n máa pè ní madakhila yẹ àwọn tí ń tẹ̀lé Rabi' ni madakhila ni wọ́n máa ila dhalik. àwa jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn kan báyìí a bùkátà gbogbo nǹkan báyìí kò bójúmu tó ẹni tó ń tẹ̀lé Qur'an tó ń tẹ̀lé hadith Ànábì Muhammad lórí ìlànà àwọn ẹni ìṣáájú ó bá tún di nǹkan pè ní madakhila pé ẹni tí ń tẹ̀lé Rabi' ibn Hadi al-Madkhali tó sì já sí pé in tí wọ́n fi ń tì fún wọn yẹn wàláì kò sí dédé ara wọn kò sí dédé ara wọn ẹni tí ń tẹ̀lé Qur'an hadith lórí fahmi salafi al-umma ẹ̀ wá ń pè madakhila sọ wá jọra wọn wàláì kò jọra wọn. Rabi' àfáàní inú àwọn olùmọ̀ ó máa ń ṣe déédé ó sì máa ń ṣe mistake. a ó tẹ̀lé tó bá ṣe déédé ní ọ̀rọ̀ rẹ̀ a ó dẹ̀ máa fílẹ̀ lẹ̀ in tó bá ṣe kéne in tó bá kù díẹ̀ kà tó ní ọ̀rọ̀ rẹ̀ á fílẹ̀ lẹ̀ torí pé ìjọ́mọ̀ nìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in tó bá ṣe déédé tó bá ọ̀rọ̀ lọ́ọ̀bá tó bọ̀rọ̀ Ànábì Muhammad lórí àgbọ̀nà sàhábà á gbà mú ní ọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe tó kù díẹ̀ kà tó á ṣe kéne á fílẹ̀ lẹ̀. kẹtùn á máa pẹ̀lú àwọn báwọn ní madakhila ẹ̀rí pé in tí wọ́n fi ń tì fún ẹ̀yẹ ṣe tiwọn kò dàbí àwọn Tìjàníyà ní ìsìlápèjúwe
àbáwọn Qadiriyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn ìyà tó já sí pé àwọn ń tẹ̀lé mọ́ àṣìṣù ìjọ yẹn ni ẹni tó ṣèpìlẹ̀ ìjọ yẹn ni wọ́n ń tẹ̀lé tiwọn. wọn ò dẹ̀ lé ever rí mistake yẹn bá lọ́dọ̀ tiwọn kì í ṣe mistake. irú àwọn bá àlẹ́ lè pè ní Tìjàníyà torí pé àwọn ń tẹ̀lé Ahmad Tijani lọ́dọ̀ tiwọn Ahmad Tijani màásù bí ànábì ní tí ò lè ṣe mistake. Abdulkadir Jilani bí ànábì ní tí ò lè ṣe mistake lọ́dọ̀ tiwọn. tẹ́ bá pè àwọn báwọn á ní yẹ ó ṣe déédéé rẹ̀. àmọ́ kama pé àwọn tí ń tẹ̀lé Kùránì àdé lórí agbára sàhábà yìí pé madakhila nígbà pẹ́ ń sọ fún wa yìí pé ntí Rabi bin Hadi bá ti sọ báyìí lábẹ́ gé kéde lè ṣe mistake. alálùkọ́sẹ̀ eléyìí ò sínú manhaj salafiyya wàláhì kò sínú manhaj salafiyya. ẹ jẹ́ ká tún ìrònú ẹja tó ṣe kò bá mu tó táwọn kan bá tẹ̀ wá mú bẹ́ẹ̀ á sọ pé gẹ́gẹ́ wọ́n ṣe mistake. eléyìí náà ń pè ní at-taqalidul a'ma ìmọ̀ tẹ̀lé ẹ̀bí afọ́jú ntí sẹ́rí àti kọ̀dí rẹ̀ ntí sẹ́rí àkọ́dí wa níbi ìmọ̀ tẹ̀lé ẹ̀bí afọ́jú sẹ́rí kò farama kọ́lọ́n kó sànù wa kọ́lọ́n kó fi ọ̀rọ̀ kó fi àjùbá yìí lọ. àwa ò máa tẹ̀lé Sheikh Rabi bí afọ́jú à ń tẹ̀lé tó bá ṣe déédéé ní ọ̀rọ̀ rẹ̀ adẹ́yìn fi ilẹ̀ fún ntí ò bá ṣe déédéé ibi tí mistake bá wà á fi lẹ̀lẹ̀ fún. àmọ́ fífi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ èyí ni kò túmọ̀ sí pé àfa ò wá jẹ́ ni ẹni yìí kò jẹ́ ni àpọ́nlé lọ́dọ̀ wa máa wò rárá o. ká fi ọ̀rọ̀ èèyàn lẹ̀ nísìn àwọn madahibul arba'a ara àwọn malikiya ara àwọn shafi'iya hanbaliya hanafiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà arínú àwọn olùmọ̀ tó jásí pé ń bẹ́nu àwọn olùmọ̀ tó pé hanbaliya ni wọ́n bírò àwọn sheikh Ufaymin bírò àwọn sheikh Bin Baz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hanbaliya ni wọ́n tẹ̀lé mazhaba imam ahmad ni. naam irú àwọn ibn hajar al-Asqalani tí n bá gbàgbé àwọn tẹ̀lé mazhaba shafi'iya ni àti bírò àwọn imam Nawawi àwọn tẹ̀lé shafi'iya ni. naam kò sí lè fi kéèyàn ní madhaba tí ń tẹ̀lé àmọ́ ó wá ní mú madhaba yẹn ní mú ipò gangan ní déédéé 100% wọn ní déédéé kò sí mistake kan bẹ́ẹ̀ ìyẹn ṣe mistake láàrin yẹn ọ̀rọ̀ yẹn kù díẹ̀ kàtó wàá lo ohun tó ṣe déédéé ń bẹ́ẹ̀ wàá tẹ̀ fi ohun tó kù díẹ̀ kàtó wàá filẹ̀ rẹ̀ bára máa ń ṣe rí nìyẹn. èyàn lè jẹ́ malikiya kí hujja sí wà lọ́dọ̀ shafi'iya o nítorí pé mo jẹ́ malikiya o kò sí tó kàn mí o tí malikiya ti sọ náà mò ń tẹ̀lé lọ kò sí tó kàn mí pẹ̀lú shafi'iya tó ti jẹ́ pé òdodo wà lọ́dọ̀ shafi'iya gba òdodo tó wà lọ́dọ̀ ẹ̀ kó fi ṣiṣẹ́. ìwọ jẹ́ shafi'iya o dẹ̀ rí pé òdodo wà lọ́dọ̀ lórí mas'ala yìí o gaskiya mazhaba hanafiya ìlú ṣe déédéé mazhaba shafi'iya kò fi bẹ́ẹ̀ ṣe déédéé tó o nítorí pé wá jẹ́ ṣàfihàn kó wá dúró pé ànífẹ́ kò sí tó kàn mí fa ṣàfihàn ni mí. tọ́ eléyìí ni àwọn olùmọ̀ ń pè ní àwọn afẹ́ni usulul fiqh ń pè ní at-taqalidul a'ma ká máa tẹ̀lé ẹ̀ bí afọ́jú tọ́ ṣẹ̀ríà ò farama àwọn olùmọ̀ kọ eléyìí ẹ̀rọ ní kíni qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani ọlọ́ni sọ fún wọn hadhihi sabili eléyìí ni ojú ọ̀nà mi mò ń pèpè sí tọ́lọ́n ad'u ila Allah mò ń pèpè sí ìtẹ̀lé tọ́lọ́n ala basirati lórí ìmọ̀ ni kì í ṣe pé nǹkan máa tẹ̀lé ẹ̀ bí afọ́jú. so gbólóhùn tí wọ́n fi ń tì fún gbogbo ẹni tí bá ti ń jẹ́ sẹ̀lẹ̀fíà ẹgbẹ́ àmọ̀dáàkìlá ni wọ́n ìgbà ni ọ̀mọ ìlà zalik tó gbogbo àwọn gbólóhùn yìí ó kù díẹ̀ kàtó àwọn ò tẹ̀lé Sheikh Rabi bí afọ́jú à ń tẹ̀lé tó ṣe déédéé ní ọ̀rọ̀ rẹ̀ ni adé ń filẹ̀ fún un tó kù díẹ̀ kàtó ní ọ̀rọ̀ rẹ̀ èyí ò wá túmọ̀ sí pé ó ti wá dẹni yẹpẹrẹ àbó ti dẹni ẹni kílò kọ̀ọ̀rẹ́ ẹni àpọ́nlé ni ẹni yìí ni ẹni tó ní dẹ́rẹ́jà lọ́dọ̀ wa ni
kí wá sọ nìkan gbogbo àwọn àfa bá ṣe mú wọn nìyẹn gbogbo àwọn àfa yányán àmọ́ ẹni mọ̀ pé gbogbo wọn olùgbìyànjú ni wọ́n dẹ̀ ẹni tó ṣe déédéé abọ́rọ̀ rẹ̀ tí wọ́n bá ṣe ní sèké àfọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ìfọ̀rọ̀ Imam Malik lẹ́nu ṣe kò túbọ̀ sí pé báyà Imam Malik di wá dẹni yẹpẹrẹ ìfọ̀rọ̀ Imam Shafi'i lẹ̀ látàrí pé bóyá mas'ala tí wọ́n sọ̀rọ̀ ń parẹ́ wújà àti òkun tó ti Shafi'i àti ti Hanafiya lókun àgbà ti Hanafiya máa tẹ̀lé à ń wo ibo lè rí wà là ń tẹ̀lé so ẹja try ẹja gbìyànjú àti change gbólóhùn tá à ń lò yẹn madakhila no gbólóhùn yìí ò ṣe déédéé kò bá wa láàmú kò ṣe déédéé pẹ̀lú wa naam àbáwọn tó máa sọ pé wàhábíyà wa ọmọ ilà dáàlì àwọn kì í sípà tẹ̀lé Muhammadu Buhari afọ́jú à ń tẹ̀lé tó ṣe déédéé ní ọ̀rọ̀ rẹ̀ adé fi tó kù díẹ̀ kàtó lọ́rọ̀ à ń filẹ̀ fún ìfi ọ̀rọ̀ rẹ̀ lè wà túmọ̀ sí pé bí ó ti dẹni yẹpẹ ẹni yìí ni ẹni àpọ́nlé ni ẹni tó ní dẹ́rẹ́jà wájú wa ni àfa ńlá ni ẹni yìí ni ẹni àpọ́nlé ló jẹ́ wájú wa ọ̀tọ̀ ní ká fọ̀rọ̀ yẹn lẹ́yìn torí pé kò sí dídí sọ̀rọ̀ lọ́ba ọ̀tọ̀ ní kó tó wá jẹ́ nìyẹn pẹ́rẹ́ náà tọ́lọ́ bá ní ká gbólé yìí kò ní sí pé bóyá a máa fọkọ tí èsì tó pè yín a máa fi tì fún yàn àtúntò pé káwé bóyá torí pé àgbàtà fáànà ó ti tán àwọn ọmọdé á fi ìlànà àti gbọ́dọ̀ pé Sheikh Rabi ìmọ̀ kéfìrí èèyàn Sheikh Rabi ìmọ̀ kéfìrí èèyàn máa ń bàdá àwọn èèyàn kan bàdá anybody alhamdulilayi ó kọ tíra ẹ wá gbé àwọn tíra rẹ̀ tó kọ ìbò ni ó ti wá mẹ́ńṣàn okọ̀ àáfàá kan tó sọ pé àáfàá lágbájá kéfìrí ni. Naam àbí àáfàá lágbájá ẹnbídíà ni gbọ́dọ̀ ti mẹ́ńṣán rẹ̀ inú àwọn tíra rẹ̀ alhamdulilayi kò kọ tíra tẹ́lẹ̀ dàmà a máa ń gbé ìdájọ́ lórí èèyàn ìmá látara tó fi ọwọ́ ara rẹ̀ kọ láti máa ń gbé ìdájọ́ lórí ẹ̀ a ní gbé ìdájọ́ lórí nǹkan tí àwọn míì kọ nípa rẹ̀ àní ti dájọ́ ní táwọn míì kọ nípa rẹ̀ kí wọ́n ṣe Sheikh Rabi nìkan àti gbogbo àwọn afáànà àní ti ṣèdájọ́ ní tóun gẹ́gẹ́gẹ́gẹ́ kọ ní láti ṣèdájọ́ fún nísìn ìgbà táwọn Yahud tí wọ́n ń yẹpẹrẹ Ànábì Ìsá rí i pé wọ́n yẹpẹrẹ Ànábì Ìsá ó sì wà lákọọ́lẹ̀ nù tírà wọn tí wọ́n fi ọwọ́ ara tí wọ́n kọ nípa Ànábì Ìsá tí wọ́n yẹpẹrẹ rẹ̀ wọ́n pè lọ́mọ zina wọ́n yẹ ní sáà gbẹ́dàjọ́ lórí tí wọ́n tẹ́ fọwọ́ ara wọn kọ láti gbẹ́dàjọ́ lórí tí wọ́n ní sẹ́yìn wà Ànábì Ìsá sọ̀tún kó tẹ̀ yẹpẹrẹ rẹ̀ sẹ́yìn ò mọ̀ jẹ́ mùsùlùmí ẹni pé mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́lọ̀ ń kó sànù wa tá a bá ń sọ nípa àwọn Tìjàníyà ní ìsàpèjì rẹ̀ mú ìsọ̀lẹ̀ kan bí àwọn Tìjàníyà Kàdíríyà ó kọ̀ yẹn bá wọn láàmú nítorí pé àwọn ń tẹ̀lé àwọn ṣéwù yìí wọ́n ń tẹ̀lé Ahmad Tijani wọ́n ń tẹ̀lé Abdulkadir Jelani wọ́n ń tẹ̀lé Ahmad Rufai wọ́n ń tẹ̀lé Shazili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí afọ́jú wọ́n mú àwọn àfáà yìí ní ìmú yìí pé màásùmù ni wọ́n bí ànẹ́bí ọ̀rọ̀ bá tí ì ṣe mistake bá ti mú wọn nìyẹn tá a bá pè wọ́n bá ó ṣe déédéé so kọ́nà kó sànù wa eléyìí ni musiba ànùbá àrùn tó wà àwùjọ àwa mùsùlùmí lónìí kọ́nà kó sànù wa so Sheikh Rabi wọn kọ tírà yìí láti fi pàkíyèsí wa sí tí a ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ba inú àwọn kan tí a wá kà fún wa lánàá àkọ́kọ́ a ṣàlàyé nípa tí a ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ba lugatan wa istilahan ẹlẹ́ẹ̀kejì a ṣàlàyé nípa at-taqwa fil ayatil qur'aniyya wal ahadithil nabawiyya àwọn aya Qur'an tó wá tí ń sọ̀rọ̀ nípa at-taqwa àti àwọn ahadith tó wá tí ń sọ̀rọ̀ nípa at-taqwa aya àkọ́kọ́ tá a wá kà òun náà ni gbólóhùn Allah tó sọ wípé ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo
ẹ páyà Ọlọ́run ọba ẹ bẹ̀rù Ọlọ́run ọba ní ìbẹ̀rù ní ìpáyà tó jẹ́ ti pàápàá ìpáyà rẹ̀. Asọ̀pẹ́ Abdullahi ibn Mas'ud ó tú gbólóhùn yìí áyà yìí ipe òun náà ni ká jẹ́ni tí ó máa tẹ̀lé àṣẹ tọlọ́run ká má máa yapọ̀ Ọlọ́run, ká jẹ́ni tí ó máa ṣèrántí Ọlọ́run ká má máa gbé Ọlọ́run bá jù sílẹ̀, ká dẹ̀ jẹ́ni tí ó máa sọpẹ́ fọ́lọ́run ká má sáláì mórí sọ́lọ̀. Eléyìí ni pé nípa Ọlọ́run ọba àti àwọn àlàyé tá a ti sẹ́yìn. Tọ́ ìtẹ̀síwájú ní báyìí áyà kejì wa qawlullahi subhanahu wa ta'ala àti gbólóhùn Allah ọba tó ga jùlọ ọba tí ó tóbi jùlọ tọ́lọ́run bá sọ yìí pé ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida. Ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ̀yin tẹ́ ẹ mú Ọlọ́run ọba ní àṣù, ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ tó múnádóko, ìgbàgbọ́ tó lálàáfíà sí Allah. Ọlọ́run ni taqullaha, ẹ bẹ̀rù Ọlọ́run ọba náà, ẹ páyà Ọlọ́run ọba, ẹ sọ àwọn òfin Ọlọ́run ọba, ẹ dúró lórí gbogbo àṣẹ tọlọ́run, ẹ jìnnà sí gbogbo tí Ọlọ́run ọba kọ̀, kẹ́ ẹ dẹ̀ gbìyànjú ẹ dẹ̀ máa gbà á lódodo àwọn ìròyìn tọ́lọ́run bá fún yín. Ó ní túmọ̀ taqullaha wa qulu qawlan sadida, kẹ́ ẹ dẹ̀ máa sọ ọ̀rọ̀ tó dáa kó máa jáde lẹ́nu yín. Áyà yìí a rí i pé Ọlọ́run bá fi ń pa wá láṣẹ ká ní ìbẹ̀rù Ọlọ́run ọba. Áyà mi tó sọ yìí pé Ọlọ́run ní yá ayyuhan nas, ẹ̀yin ènìyàn, taqu rabbakum, ẹ páyà Olúwa yín, ẹ bẹ̀rù Olúwa tó ṣẹ̀dá yín, ẹ sọ òfin Olúwa tó ṣẹ̀dá yín, ẹ jìnnà sí gbogbo tí Olúwa yín ní ẹ jìnnà sí, ẹ dẹ̀ máa gbà lódodo àwọn ìròyìn tí Olúwa yín bá sọ fún yín, ẹ gba ìròyìn yẹn gbọ́ lódodo. Taqu rabbakum, ẹ páyà Olúwa yín, ẹ sófin Olúwa yín, ẹ tẹ́tí yẹn gbọ́ dáadáa o. Inna zalzalata sa'ati shay'un 'azim. Tẹ́rí ìwárìrì ìjọ ìkànnì, ìjọ gbẹdàlẹ̀ kìyàwó wàhálà rẹ̀, fìtínà rẹ̀, shay'un 'azim, nǹkan kan tó tóbi ni, al-amari kan tó tóbi gan, ó tó ní ìbẹ̀rù fún yàn. Ọjọ́ wo nu? Yawma tarawnaha, ní ọjọ́ tẹ́ ẹ máa fojú yín rí báyìí, ẹ̀ẹ́rì àṣà ẹ̀ẹ́rì jọ́ gbọ́dọ̀ kí ó mọ̀ náà báyìí kúrúkúrú pẹ̀lú ojú yín, tó jásí pé níjọ́ yẹn tazahalu kullu murdi'atin amma arda'at, gbogbo afúnni lọ́mú, obì tí ń fún ọmọ lọ́mú adẹ́gbàgbé ọmọ tí ń fún lọ́mú, agbàgbé ẹ̀ nítorí wàhálà. Ẹ wo bí òbí ṣe láìkì ọmọ tó, ẹ wo bí ìyá bó ṣe nífẹ̀ẹ́ ọmọ tó, àmọ́jọ́ yìí yóò gbàgbé ọmọ náà. Wa tada'u kullu dhati hamlin hamlaha, gbogbo ẹni tó lóyún sínú, ọjọ́ tó já pé ẹni tó lóyún sínú yóò ṣe kíni, á dẹ̀ bí ọmọ yẹn ní àsìkò tí èsì pé ọmọ yóò dẹ̀ sọ̀kalẹ̀. Wa tara an-nasa sukara, ọlọ́ni ó rí àwọn ènìyàn lẹ́ni tí ń húnra, wa ma hum bi sukara, kìí dẹ̀ sí pé wọ́n mutí o, kìí ṣe pé wọ́n mu ọtí bẹ̀lẹ́ kan àti àmọ́ húnra náà, walakinna adhaballahi shadid, ṣùgbọ́n ìyà Ọlọ́run bá ló le kókó. Ọjọ́ Ọlọ́run kó ṣọ́ wa, Ọlọ́run kó dáàbò rẹ̀ bò wá, ọjọ́ yìí ọjọ́ tó le ni, ọjọ́ tó ní agbára ni. Yawma yafirru al-mar'u min akhihi, ìjọ tí ọmọ ni yóò máa sá fún ọmọ ìyá ẹ̀, ọmọ orí bàbá yóò sá, bàbá orí bàbá yóò kàn pé oníyìí ẹrù tèmi tó gbé ó tó mi gbé wàmá ìlà balẹ̀. Ọjọ́ le koko, ọjọ́ nira, ọjọ́ wàhálà, ọjọ́ fìtínà níjọba àti yóò máa yẹ. Ọlọ́wà ni taqu rabbakum, ẹ bẹ̀rù Olúwa yín náà. Kò sẹ́ni tó ní ìkápá kan ní ọjọ́ yà fi Allah subhanahu wa ta'ala, táwọn ẹ̀ka bẹ̀rù Allah yìí náà ló ẹ̀ka bẹ̀rù, ẹ̀ka sófin rẹ̀, ká mójútó àṣẹ rẹ̀. Sheikh Rabi hafidhahullah àwọn mú àwọn àlàyé kan wà lábẹ́ áyà yìí pé amarahum subhanahu wa ta'ala bittaqwa,
ọlọ́run bá tí mo máa ń bẹ fún tó ga jùlọ ó pa àwọn ènìyàn láṣẹ pẹ̀lú kún páyà ọlọ́run bá náà wa hassa ala hadha al-amr bi hadhihi al-umur allati tuhilu dhalikum al-mawqif ar-rahib alladhi yajibu an yatasawwarahu al-muslim. ọlọ́run ṣe wá lójú kòkòrò ó gbẹ wá ló ń gbẹ lórí al-amri àwọn al-amri ètò jásí pé ó kún fún ìbẹ̀rù àwọn al-amri ọjọ́ tó jásí pé ọjọ́ ìbẹ̀rù ọjọ́ ilé kókó ó pa wá láṣẹ àbí ọlọ́run gbé wá ló ń gbé tó jásí pé ó jí ọ̀ranyàn kí mùsùlùmí kó máa yàwòrán ìjọ yẹn kó máa ya àwọn ọjọ́ yẹn sínú ọpọlọ ẹ̀ pé bò ní ọjọ́ yìí ṣe fẹ́ rí àyẹ̀wò lèmi ó wà níjọ́ náà ipò oníbàárà mi wa yastahdiru tilka al-waqa'i' wal-ahdath fi dhalika al-yawm ar-rahim kó sì máa gbé wá sínú ọkàn rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ náà ọjọ́ òní ọjọ́ bẹ̀rù ni kó máa gbé wá sẹ́mi rẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí báwo ní ṣe ipò oníwà ààyèwò ní bára mi sínú àwọn tí yóò máa bẹ lábẹ́ bòjì ọlọ́ọ̀bá ní wà ní àbí inú àwọn tó já sí pé yóò bára rẹ̀ nú oòrùn ǹjọ́ ìfàwọn sọ oòrùn kalẹ̀ oòrùn distance tí ó máa bẹ láàrin orí ọmọnìyàn àti oòrùn kò ní ju ìgbòwọ́ kan lọ fa anabi sallallahu alayhi wa sallam ó ní orí ó sì máa sọ bígbà tí a bá gbé omi kaná ọpọlọ yóò máa hó bígbà tí a bá gbé omi kaná tó mi hó nì naam àbígbà tí a bá gbé ẹ̀kọ́ kaná tẹ́kọ̀ọ́ ń sọ put tí ń sọ nì afa bí ọpọlọ ó sì máa hó nìyẹn bí ó sì máa sọ nìyẹn ọjọ́ tí ogún ó bu ọmọ nìyẹn dàrú déédéé bí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ogún yìí ó ṣe bòyàn sí ọjọ́ ilé koko ọjọ́ nira táwa lẹni tó ní ìkápánjọ́ náà ọjọ́ tó lọ́wọ́ bá Allah tí ó sọ pé limanil mulikul yawm ta lẹni tó ní ìkápá ìjọba àti tani lónìí múlìkì ta lónìí lónìí gbogbo àwọn lọ́balọ́ba ayé gbogbo wọn parọ́rọ́ ni tánà bídà kó sọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà ló tún darẹ̀ lóhùn pé lillahil wahidil qahhar tọ́lọ́ọ̀bá ni ọba àṣọ ọba tó borí lórí gbogbo nǹkan ọjọ́ yìí ọjọ́ nǹkan kan bí ó ṣe rí nìyẹn o táwa ló ní kápá níjọ́ náà ó náà ní Allah ó tó ti pé Allah nǹkan ló yẹ káwá bẹ̀rù kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ náà àmọ́ ọlọ́run bó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ náà táwa náà bá ti mójútó fèrè látàyé ń bíbáyé tá a bá ti mójútó ìlànà tọ́lọ́ látàyé ń bíbáyé tá a dúró ní ìdúró tó dáa pẹ̀lú gbogbo àṣẹ tọ́lọ́ tá a dúró ní ìdúró tó dáa pẹ̀lú ìjìnà sí ntọ́lọ̀ bá ní ká jìnà sí tá a dẹ̀ dúró ní ìdúró tó dáa pẹ̀lú ìnígbàgbọ́ sí àwọn nǹkan tí Ọlọ́run bá fún wa nírò. eléyìí ni a fi ní àbáyọ tó bá di níwájú àdìkí ọmọ náà Ọlọ́run sọ pé ya ayyuhal ladhina amanu taqullaha aw ya ayyuhan nas taqu rabbakum ẹ bẹ̀rù olúwa yín fa olúwa yín tó já pé ìjọ wàhálà ìjọ nira ìwọ ló ní kápá jọ̀rọ̀ kò sí ẹni náà tó ní kápá àti Allah. وكثيرا شكر بي وني أقبو ما يذكر الله له عز وجل التقوى ويذكر ما يحفز إليها أقبو با ألون ما منشن إقبايا تبا وياي ألون يبرو لون تبا وبي يوني يبرو لون يبرو oríṣiríṣi àwọn ọ̀nà ní fi mú ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́ba ìbẹ̀rù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ mú wa pẹ̀lú àwọn oríṣiríṣi ìbára bomi yóò ní inna Allah ma'al muttaqin yóò ní ittaqullaha oríṣiríṣi ọ̀nà ìrọ̀lọ́wọ́ fi mú gbólóhùn ìbẹ̀rù ọlọ́wọ́ bá wà nù ọ̀rọ̀ rẹ̀ tó bá wà mú ọ̀rọ̀ bẹ̀rù wá wa yazkuru ma yuhaffizu ilayha á dẹ̀ tún mẹ́ńṣán àwọn nǹkan tí ó máa jíjà èèyàn lórí ìbẹ̀rù ọlọ́wọ́ náà tí ó máa tìyàn láti pé káàkiri láti bẹ̀rù ọlọ́wọ́ náà nípa ẹ wọ áyà yìí ní ìsìn tọ́lọ́ ni yawma tarawnaha
tazahalu kullu murdi'atin amma arda'at níjọ́ tí ẹ̀yin náà fojú ara yín rí tó jẹ́ pé ẹni tí ń fún ọmọ lọ́mú á dẹ̀ gbàgbé ọmọ tí ń fún lọ́mú á pàtí kò tẹ̀ ní rántí rẹ̀ má. ẹ̀rì ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yìí nìsín ẹ̀rì pé yóò jíjẹ́ yìí láti pé gẹ̀ẹ́sì àmú láti níbẹ̀rù ọlọ́ọ̀ bàbá nítorí wàhálà jọ́nà nítorí ìdààmú jọ́nà èyí ó gbàgbé ọmọ rẹ̀. ọjọ́ tí ó rò ó sọ̀kalẹ̀ sí gbangba orí ẹ̀rì pé léyìn tí yóò tì yẹn láti pé ọba tá a máa níbẹ̀rù rẹ̀ ni lọ́lọ́run fi sọnù ááyà mi ọlọ́run ní yá ayyuhallazina amanu kunu qawwamina lillahi shuhada'a bil qist wala yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu i'dilu huwa aqrabu littaqwa wattaqullaha inna allaha khabirun bima ta'malun ọlọ́ọ̀bá allah ó ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tí ẹ ní ìgbàgbọ́ tó múnádóko ìgbàgbọ́ tó yè kooro ìgbàgbọ́ tó lálàáfíà ọlọ́ni kúnú qawwamina lillahi shuhada'a bil qist ẹ dúró ẹ jẹ́ ẹni tí ó dúró nítorí tọ́lọ́ ẹ jẹ́ qawwamin ẹ jẹ́ ẹni tí ó dúró bí òpó tí ó dúró ṣiṣẹ́ nítorí tọ́lọ́ ọba yóò fi dúró shuhada ẹ̀dẹ̀ jẹ́ ẹni tí ó máa jẹ́rìí ẹ jẹ́ ẹni tí ó máa jẹ́rìí bilkit pẹ̀lú déédéé ẹ má figbá kan bọ̀ kánú ẹ má sábòsí níbi ìjẹ́rìí yín tá bá pè é jẹ́rìí sí nǹkan ẹ jẹ́rìí ní ìjẹ́rìí tòdodo ni ọlọ́run tó wá yán àárín fún wa pé wala yajrimannakum ẹ má jẹ́ ó mú yín ẹ má jẹ́ ó gbé yín kí ni shana'anu qawmin ìkórìíra àwọn kan ìkórìíra tí ń bẹ pẹ̀lú yín àtàwọn kan tẹ́ ń kórìíra àwọn jàmáà kan àwọn ènìyàn kan ẹ má jẹ́ kí ìkórìíra yẹn àìgbátara ẹni nì tí ń bẹ láàrin àtàwọn kan ẹ má jẹ́ kó mú yín àlá ńlá táàdì lórí kẹ́ ẹ má ṣe déédéé ẹ ṣe déédéé huwa aqrabu littaqwa òun ló fi ń súnmọ́ ìpayọ̀ ọlọ́run ọba ẹ wò ó lè kiri nínú pé yẹn nípa ìbẹ̀rù ọlọ́run ọba nínú pé èèyàn ní ìbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba ó ní kó má ṣe justice kó má ṣàbòsí má ti torí pé lágbájá mi ò nífẹ̀ẹ́ rẹ̀ mi ò fẹ́ràn rẹ̀ ìjọta ń bẹ láàrin wa kí nǹkan wá ṣẹlẹ̀ tí wọ́n bùkátà sí ìjẹ́rìí rẹ̀ kó wá torí pé lágbájá kú jọ́ta mi tẹ́lẹ̀ dàmọ́ kó wá gbé irọ́ kó wá gbé ẹ̀bí fálárì àrífẹ́lẹ́bì ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ eléyìí ni kò sí láwùjọ wa lónìí ìṣesí wàláhì kò sí láwùjọ wa lónìí ntọ́lọ̀ ń fi ròyìn tọ́lọ̀ ń fi jí ká mọ̀ pé n tó máa mú ní súnmọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀ba nìyẹn pé èèyàn ní bẹ̀rù ọlọ́ọ̀ba àtakò àtàfin sọ̀rọ̀ yẹn pé ń bẹ láàrin èèyàn oníkárí lẹ́ni tí ń jẹ́rìí ìjẹ́rìí tòdodo tí èsì àbòsí èyí ò sí láàrin wa lónìí ma wàláhì kò sí pẹ̀lú wa mọ́ láàrin àwọn àfáàní láàrin àwọn amọ́kíwìnì láàrin àwọn ordinary person wọ́n máa yàrá sáré aláàmọ̀lẹ́ ó ti kú adlu ìbẹ̀rù ọlọ́ba ti kú láàrin wa kọ́lọ̀ kó sànù wa ọlọ́ni ẹ má jẹ́ kí sì sí omu yín láti má lè ṣe déédéé ọlọ́ni i'dilu ẹ ṣe déédéé huwa aqrabu littaqwa òun gan ni tó fi ń súnmọ́ ìbẹ̀rù ọlọ́ba wattaqullah ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́ba náà fa ẹ páyọ̀ ọlọ́run ọba bìmáàná ẹ dìde ẹ múra lórí gbogbo tí ọlọ́run bá pa yín láti ẹ múra kẹ́ ẹ múra fún kẹ́ ẹ ṣiṣẹ́ pẹ̀lú ẹ kẹ́ ẹ dìde lórí ẹ kẹ́ ẹ dẹ̀ jìnà sí gbogbo tí ọlọ́run bá ní kẹ́ ẹ jìnà sí eléyìí ní ìbẹ̀rù ọlọ́run bá ọlọ́run pọ̀ láti ń tẹ́ láti lọ́ọ̀bá náà ọlọ́run ní kò jìnà sí kò jìnà sí ọlọ́run kò ṣe kò ṣe ìbẹ̀rù ọlọ́ọ̀bá nìyẹn. inna Allaha khabirun bima ta'malun dájúdájú sẹ́rí Allah afúnirù khabirun ọba afúnirù ìpàǹtẹ̀ bá gbèsè bẹ́ẹ̀ ti lu ayé gbogbo ẹ̀ lọ́lọ́bù fún yín rò parí sótórí ìdílé kámọ̀ pé á jábọ̀ fọlọ́ ọba ń ta bá gbáyé sí ẹ wá já mójútó bẹ̀rù ọlọ́ọ̀ba wa látòní láti sin lọ kọ́nà kó sàlékún bẹ̀rù ọlọ́ọ̀ba rẹ̀ fún wa. Sheikh Rabi àwọn à ń sọ̀rọ̀ lábẹ́ àyà ìpè ya'muru Allahu tabaraka wa ta'ala
ọlọ́run ọba tó kún fún ìbùkún ọlá ọba tó ga jùlọ ń pa àṣẹ láàrin yìí ní ìsìn bí hadha al-amr pẹ̀lú àṣẹ tó lọ́ba ń pa pẹ̀lú al-amri thumma yuridifu bil-amri bit-taqwa Allah ọlọ́run lẹ́yìn ìgbà tó lọ́n bá pa wá láṣẹ kankan kí ló pa wá láṣẹ ká ṣe déédéé ká jẹ́ ní déédéé nàám ká má ṣàbòsí níbi ń tá a fẹ́ jẹ́rìí sí ká má ṣàbòsí ń bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́n pa wá láṣẹ eléyìí ó wá fi ìbẹ̀rù ọlọ́ba tì fún un tó túmọ̀ sí pé èyí ò lè jẹ́ ẹni déédéé èyí ò lè jẹ́ olódodo àti pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ba ya'muruhum bil qist ọlọ́run pa wọn láṣẹ pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú kíni ìṣedéédé wa yu'akkidu hadha al-amru bil amri bit taqwa ọlọ́run tó wá ń kan ìṣedéédé yẹn pé kájẹ́ni tó ṣedéédé o ọlọ́run tó wá kàn nípa pẹ̀lú kíni pẹ̀lú ìnípayọ̀ ọlọ́run ba ìbẹ̀rù ọlọ́run jẹ́ kí o jẹ́ déédéé náà o ní torí pé lágbájá lè tèmi ń gbè lẹ́yìn rẹ̀ torí pé ó ti jẹ́ tèmi lágbájá lè mi nífẹ̀ẹ́ sí màá dùn lẹ́rẹ̀ torí pé ó ti jẹ́ tèmi bí ọ̀rọ̀ ta sọ tẹ́lẹ̀ kan àwọn kan bẹ́ẹ̀ náà àwọn mazahib inú àwọn tó ń tẹ̀lé àwọn mazahib ìyẹn jẹ́ malikiya lápèjúwe yóò dúró lórí pé ńgbà tó jẹ́ pé malikiya ni mí Imam Maliki lè mi nífẹ̀ẹ́ tèmi ó lè kọ̀ndẹ́mù hadith Ànábì Muhammad torí láti fi dáàbò bo ọ̀rọ̀ Imam Malik yóò dẹ̀ kọ̀ndẹ́mù hadith Ànábì Muhammad torí ìfẹ́ tó ní síta ni Imam na Malik gbogbo àwọn yòókù kìí sí tiẹ̀ Imam Malik nìkan ní tiẹ̀ irú ṣe sí Islam farama ẹ ti ká jẹ́ déédéé naam fahal nahnu qawwamuna bil qist Sheikh Rabi wọ́n ní ǹjẹ́ ṣé àwa ní ìsìn àwa àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa lápapọ̀ wa ṣé a jẹ́ olùdúró déédéé tá a jẹ́ ní tó dúró sísìn bilkis pẹ̀lú ìṣe déédéé wa shuhada tá a jẹ́ olùjẹ́rìí nítorí tọ́lọ́wọ́ wa ní ìsìnbà ìbéèrè mi. hal kathirun minna min hamalatil ilmi ṣé ọ̀pọ̀ nínú wa nínú àwọn tí wọ́n láwọn gbé ìmọ̀ dání pé ìmọ̀ ń bẹ pẹ̀lú àwọn wa min tullabil ilm àti inú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a láwọn wá ìmọ̀ hal hum qa'imuna bi hadha al-amr ṣé gbogbo wọn náà ni wọ́n dúró yàrá mọ́rí ala al-wajhi sahih ní ojú pọ̀nà tó lálàáfíà ṣé gbogbo wa náà ládùúrú rí bẹ́ẹ̀. wàláhì ọ̀pọ̀ problem ti ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí lónìí àwọn tó láàbù ni àwọn ọmọ kéwòn ni àwọn náà máa ń dorí àwọn afọ àkọ́ra wọn ọmọ kéwòn ni làfà ń sọ láàrin ẹ̀rí àfà olùmọ̀ kò jẹ́ déédéé ọmọ kéwòn kò jẹ́ déédéé nàám nígbà tí àwọn méjèèjì yóò bá jẹ́ déédéé ókè ta ló fẹ́ jẹ́ déédéé àwọn táwọn wò pé á gbọ́ ọ̀rọ̀ ọba lẹ́nu wọn àwọn sọ̀rọ̀ náà bá fún wa á tẹ̀lé ọ̀rọ̀ ọba látara wọn wọ́n ìlà zalik àwọn kan fúnra wọn wọ́n kù díẹ̀ kàtó nàám àti kọ́rọ̀ ọba Allah kó ṣe kíni kó sànù wa làfà ń sọ láàrin hal kathiru minna min hamalati ilmi wa min tullabil ilm hal hum qa'imuna bi hadha al-amr ala wajhi sahih idha kana hunaka taqsirun minna Sheikh Rabi sọ pé tó bá jẹ́ pé ààyè kan àṣẹ ètò kan àbùjẹ̀ǹjẹ̀kù kan bá ń bẹ pẹ̀lú wa tó kí ló yẹ ká sí ní ìsìn falnarji' ila Allahi tabaraka ká tètè padà sọ́dọ̀ náà ọba tabaraka ta'ala wa nuwattinu anfusana ala al-qiyam bil-qist ká wá yẹ ẹ̀mí ara wa ká jẹ́ kí ọkàn wa ẹ̀mí wa kó gbòòrò lórí ìdúró pẹ̀lú déédéé wa ala an nakuna shuhada'a lillah ká dẹ̀ dúró lórí ìjẹ́ olùjẹ́rìí tó dáa fọlọ́ wa nítorí tọ́lọ́ ash-shahadatu sahiha ní ìjẹ́rìí tó lálàáfíà fil aqaid níbi àkídà wa ní ká jẹ́ olùjẹ́rìí tó dáa wa fil ashkhas àti lára àwọn èèyàn kọ̀ọ̀kan ara àwọn èèyàn ká jẹ́ déédéé níbi àkídà wa ká ní àkídà tó dáa
sùlùkì wa ká ní àkídà tó dáa manhaj wa kó jẹ́ manhaj tó dáa àjẹ́ shuhada'u ní lillah. bákan náà àwọn ashkhas àwọn ènìyàn má ti torí pé lágbájá ò gbà tiẹ̀ lágbájá gbẹ́mi sí omi ò tó ń bẹ láàrin rẹ̀ àti ẹ̀ lágbájá òun kórìíra rẹ̀ lágbájá ọ̀tá rẹ̀ ni kó wá rí tó jòdòdó kó mọ́ lè sọ nípa rẹ̀. ọlọ́run má sì bẹ́ẹ̀ wala yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu i'dilu wa aqrabu littaqwa. ọlọ́run ẹ ṣe déédéé òun gan ni títí súnmọ́ ìpínyẹ̀ ní bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala làfà ń sọ láàrin wàfíl afkar àti níbi àwọn ìròrí wà mọ́ ila dhalik wàfíl aqwal kájẹ́ déédéé kájẹ́ olódodo níbi àkídà wa níbi ọ̀rọ̀ wa wàfíl manahij àti níbi manahij wa kájẹ́ déédéé. la nuraddidu kalama Allah tabaraka wa ta'ala ká má ṣe máa ti ọ̀rọ̀ ọlọ́run ọba dànù dúnà kájàl láì tijú ọlọ́run ọba. ọlọ́run pa aláṣẹ láàrin yìí ó kájẹ́ déédéé. ká má torí pé mi ń gba ti àfa alágbájá kan àmọ́ ó sọ òdodo ìwà nígbà òdodo tó sọ ká má jẹ́ bẹ́ẹ̀. ká má torí pé lágbájá kan gbọ́nmi sí omi tó ń bẹ láàrin èmi àti ẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ tí wọ́n bùkátà sí kí n wá jẹ́rìí tó jà pé lágbájá yẹn ló ń bẹ lórí òdodo kí n wá torí pé gbọ́nmi sí omi tó ń bẹ láàrin èmi àti ẹ̀ kí n wá gbé irọ́ àbí kí n wá yí òdodo padà kí n kọ̀yìn sí kí n jẹ́rìí èké kí n gbẹ́rìí fálárẹ̀ kí n wá gbé àrẹ ìfálẹ́dì. ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ àdá Sheikh Rabi sọ pé ẹ má jẹ́ àdá ọ̀rọ̀ ọlọ́run bá lọ. wa nuraddidu kalimata taqwa Allah ká má níyè méjì ká má jẹ́ ẹni tí ó máa ti dànù gbólóhùn taqwa Allah tó jáde nù áyà ìtọ́lọ̀ ní wattaqullaha huwa aqrabu littaqwa wattaqullaha ẹ má jẹ́ àdá gbólóhùn yẹn ẹ má jẹ́ àdánù ẹ kàn má jẹ́ àgbọ̀ nígbọ̀ lásán ẹ jẹ́ àjókòó ká ronú sí i ká wá rí létí ẹ̀ má àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí a ti ṣàlàyé sẹ́yìn. thumma yakunu waqi'una bi khilafi dhalik kó wá já nígbà tá a gbọ́dọ̀ lọ́ba yìí tán àmọ́ ìṣesí wa ń kọ́ ó yapa sí ń tọ́lọ̀ ń pa wá láfẹ̀ẹ́ nǹkan ìmọ̀lélẹ́ yìí náà nǹkan ìmọ̀ni ọ̀rọ̀ lọ́ba lélẹ́ tó pa wá láṣẹ ìjẹ́ déédéé tó pa wá láṣẹ ìbẹ̀rù ọlọ́run ọba ó fi ìbẹ̀rù ọlọ́run ọba tì fún déédéé kò sí tí ó mọ ọjẹ́ ní déédéé tó ní jálábùsì àbíkú jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ọba ń pẹ̀ pẹ̀lú rẹ̀ mọ́ wàá ti ọ̀rọ̀ ọlọ́run ọba ìdánù nǹkan ìmọ̀lélẹ́ ìka tó wọ́n aréyàn lẹ́ni tí wọ́n ń ṣe ìdàkejì nǹkan wọ̀nyí nǹkan ìmọ̀ni fa inna kathira minan nas Sheikh Rabi wọ́n ní ọ̀pọ̀ àwọn ènìyàn ma'al asaf pẹ̀lú nǹkan ìbànújẹ́ tó bà nínú jẹ́ tó ṣeni ní kílókọ rẹ̀ ọ̀pọ̀ àwọn èrò ní qad yahfadhu hadhihi nusus ọ̀pọ̀ áyà ìfà àwọn áyà àwọn ẹ̀rí áyà Qur'an tàǹkì ọ̀pọ̀ ń bẹ lórí ẹ̀ walakin al-amal fi wadin wa hum fi wadin akhar ìwà ṣiṣẹ́ pẹ̀lú áyà yìí wọ́n gbé sẹ́gbẹ̀ kan àwọn náà bọ́ sí ẹgbẹ́ mi wọ́n gbé áyà jù sẹ́gbẹ̀ kan lẹ́yìn ìgbà tí àyà ń bẹ ní orí wọn tí wọ́n ha àyà náà tafsiri àyà náà ń bẹ lórí àmọ́ ńkọ́ wọ́n gbé jù sẹ́gbẹ̀ kan. mo fi ṣe fa iyyaka ayyuhal muslim ìrẹ́ mùsùlùmí ìrẹ́ ọmọ ìyá muslim ó dọ̀wọ́ rẹ o ìkìlọ̀ rẹ láti ọ̀dọ̀ Allah an yasduqa alayka qawlullahi azza wa jalla kí ó má jí òdodo lórí ẹ o kó má ṣẹ lórí rẹ ọ̀rọ̀ Ọlọ́run bá tó sọ pé ya ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ló dé tẹ́ fi ń sọ ntẹ́ ní siníṣẹ́ kabura maktan inda Allahi an taqulu ma la taf'alun ó tóbi ní ẹ̀ṣẹ̀ fa ó tóbi ní àlébù ó tóbi ní nǹkan yẹpẹrẹ lọ́dọ̀ ọba kẹ́ ẹ máa fẹnu yín wí nǹkan tẹ́ ní siníṣẹ́. Naam àwọn àyà Qur'ani tí ń tọ́ka sí pé ká ní ìbẹ̀rù ọlọ́ọ̀ba àwọn àyà Qur'ani tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká jẹ́ déédéé ìjẹ́ déédéé wà lè jẹ́ déédéé àti tábà ní bẹ̀rù ọlọ́ọ̀ba náà á wà gbé àyà jù sílẹ̀ á wà máa tẹ̀lé fẹ́nu. Taqwa Allahi amrun azim bàbá ní sẹ́rí bẹ̀rù ọlọ́ọ̀ba al-amari kan tó tóbi gan al-amari kan tó bu àyà al-amari kan tó kànkà tó já sí pé àbùkátà sínú ọlọ́ọ̀ba lórí ẹ̀
pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run ọba lè yóò fi jẹ́ ẹni déédéé. Naam, kéèyàn náà wá tọ ọ̀nà tọ́lọ́ fi ìrànlọ́wọ́. wal awamiru bihi kathiratun fil Qur'an al-karim. àwọn àṣẹ tí wọ́n pa pẹ̀lú pé ká jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba ká dẹ̀ jẹ́ ẹni déédéé, àwọn ááyà tọ́lọ́ fi ń pa àṣẹ lé ní Qur'an ó má pọ̀ o. wala nastati'u istiqsa'aha, àwọn ò ní lè sọ pé a kò gbogbo ẹ̀ wá nítorí ká má fọ ọ̀rọ̀ gùn. ọ̀rọ̀ lọ́ọ̀bà lélẹ̀ tọ́lọ̀ fi ń pe ìmọ̀ àtẹnukọ́ kánà sí pẹ̀lú kíni pẹ̀lú ìjẹ́ ẹni déédéé. wa mina sunnah, àwọn àyà Qur'an àti gbọ́nù Qur'an ní ìsìn tọ́ nínú súnà Ànábì Muhammad kọ́ kíni tí Ànábì Muhammad sọ nípa tí a ń pè ní at-taqwa. Ànábì sallam inú ọ̀rọ̀ rẹ̀ Ànábì ní ittaqillaha haythu ma kunt, bẹ̀rù Ọlọ́run ọba dìde pẹ̀lú gbogbo àṣẹ tọ́lọ̀, nàró dáadáa dúró déédéé níbi ìjìnà sí gbogbo tọ́lọ̀ bá ní kó jìnà sí gbogbo bí tó bá ti bára rẹ̀. ó bára rẹ̀ ní kọ̀kọ̀ tí ò sẹ́nìkan pẹ̀lú ẹ̀ ó dẹ̀ rí opportunity àti ìwà àbàjẹ́ kan, make sure pé o fi ìwà àbàjẹ́ yẹn lẹ̀ pẹ̀lú àníyàn pé ọ̀rọ̀ bá ń rí ọ, pẹ̀lú pé ọ̀rọ̀ bá ń rí ọ ó bẹ̀rù ìyà Ọlọ́run bá lójú òfin lẹ̀ rẹ̀. Ànábì ittaqillaha haythu ma kunta, bẹ̀rù Ọlọ́run bá ní gbogbo tó bá ti bára rẹ̀. wa atbi'i sayyi'ata al-hasana tamhuha, Ọlọ́run bá Ànábì sallam sọ pé wá fi iṣẹ́ dáadáa tẹ̀lé iṣẹ́ aburú. Tamhuha, iṣẹ́ dáadáa ni yóò pa àṣìṣe òun, yóò pa iṣẹ́ aburú tó ṣe yóò parẹ́. ìyẹn ni pé jẹ́ kí iṣẹ́ rere kó pọ̀ ju iṣẹ́ aburú lọ. tíṣẹ́ rere bá ti pọ̀, iṣẹ́ rere ni yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ ni yóò máa parẹ́, yóò máa parẹ́ fún ẹ. Ànábì wa ni wa khaliqin nas, wá máa bá àwọn ènìyàn gbé, máa bá wọn gbé, máa bá wọn ṣe ìbágbé pẹ̀lú àwọn ènìyàn bí khuluqin hasan, pẹ̀lú kíni, pẹ̀lú ìwà tó dáa, pẹ̀lú ìwà tó rẹwà. Hadithi eléyìí ẹ rí i pé lọ́wọ́ kan òun náà jẹ́ ká mọ̀ wípé ká ní ìbẹ̀rù Ọlọ́run ọba. Imam Ahmad wọ́n kọ hadithi jáde nínú musnad wọn, ìdíyẹlẹ karùn-ún abala 153 àti abala 158 àti abala 177. bákan náà al-Imam Tirmidhi àwọn náà kọ hadithi jáde inú súnáni wọn, hadith 1987. bẹ́ẹ̀ náà ni Imam Ad-Darimi àwọn náà kọ hadithi jáde inú hadith 2794. bákan náà hadithi Imam Hakim àwọn náà kọjá inú Mustadrak títí Imam Hakim ìdí alákọ̀ọ́kọ́ abala 121 tó jẹ́ pé hadith 1000 and hadith 178. Abu Nu'aym àwọn náà kọ hadith jáde nínú tírà al-Hilya ìdílé kẹrin abala 378. wal-Bayhaqi bẹ́ẹ̀ náà Imam Bayhaqi àwọn náà kọ hadith jáde fi Shu'ab al-Iman hadith 8026 min hadith Abi Dharr al-Ghifari radiyallahu anhu. no hadith Abu Dharr al-Ghifari, hadith Abu Dharr ló gbọ́ hadith látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. qala Tirmidhi, Imam Tirmidhi sọ pé hadithun hasan, hadith tó dáa ni. a rí i pé àṣẹ ni Ànábì ń pa wá nìyí. ó ní ittaqillaha haythu ma kunta, gbogbo àyè tó bá ti bára rẹ̀. ó dá wà ní kọ̀kọ̀ ni, ó wà láàrin àwọn ènìyàn ni,
orí àǹfààní àti ìwà àbàjẹ́ kan afẹ́ kó fi ìbẹ̀rù ọlọ́ọ̀bá kó fi gbé ìwà àbàjẹ́ jù sílẹ̀. èèyàn máa bára rẹ̀ nínú lẹ́ngbà mi lónìí kan lẹ́ni tó já sí pé ó fẹ́ hùwà àbàjẹ́ bóyá ọtí ló gbélé yìí àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ àtọmọbìnrin kan tó ṣe rọ̀mọ́rọ̀mọ́ wọ́n fẹ́ máa bá ṣe zìnà. afẹ́ kó já sí pé ìbẹ̀rù ọlọ́ọ̀bá wọnú ọkàn rẹ̀ kó dẹ̀ fi gbogbo àbàjẹ́ yẹn kó filẹ̀ dẹ̀. nàdìbí sọlá ni pé taqillaha haythu ma kunta. àárín àwọn èèyàn náà ló ti bára rẹ ní afẹ́kù máa bẹ́ẹ̀ pẹ̀lú ìpayọ̀ ọlọ́ọ̀pá. wọ́n pè ọ́ lẹ́yìn olùjẹ́rìí sí nǹkan kan afẹ́kù jẹ́rìí ní ìjẹ́rìí tó ṣe déédéé má ṣàbòsí. gbogbo àyè tó bá ti bára rẹ gbogbo bìkíbi tó bá ti wà máa wà mẹ́ pẹ̀lú ìkíni ìbẹ̀rù ọlọ́ọ̀pá. wa khataba rasulullahi sallallahu alaihi wasallam fi hajjatil wada. Anabi sallallahu alaihi wasallam ó ṣe kútúbà ó báwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tí anabi ṣe hajj dágbére tánàbí ṣe níbi kútúbà rẹ̀ wa amara nasa bittaqwa anabi pàwọn ènìyàn láṣẹ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run Ọba. wa fi khutabin kathira in fact kìí ṣe yí pé níbi hajj dágbére tánàbí ṣe nìkan ló ti pàwọn láṣẹ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́ba ọ̀pọ̀ kútùbà tánìbí máa ń ṣe ìmọ̀ ń sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́ba lọ́pọ̀ ọgbà ya'muru nasa bittaqwallah àníbi máa ń pàwọn láṣẹ pẹ̀lú kíni kí wọ́n jẹ́ ẹni tí ó máa sọ àwọn òfin ọlọ́run ọba kó jẹ́ ẹni tí ó máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run kó jẹ́ ẹni tí ó máa jìnnà sí tọ́rọ̀ ọba ní àjìnnà sí kó lè jẹ́ ẹni tí ó máa gbanti ọlọ́run ọba fún wa ní rògbọ́ lódodo. kama fi hadith Abi Umama radiyallahu anhu gẹ́gẹ́ bó ti wá náà àdìsí àbí umama ìyọ́nà náà kó máa bá àbí umama ó ní taqullaha ó lánàbí sọ pé ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run wa sallu khamsakum ẹ sì máa kí ẹ máa ṣe sọ́lá wákàtí mara àwọn yín lójúmọ́ kan kó máa pé ara bẹ̀rù ọlọ́run ọba nìyẹn wa sumu shahrakum ẹ sì máa gba ààwẹ̀ oṣù yín àwọn oṣù Ramadan wa addu zakata amwalikum ẹ sì máa fúnni ní zaka dúkìá yín àwọn tọ́lọ̀ bá ní kẹ́ ẹ fún ọlọ́ni ànábì ni ẹ máa fún wa ẹ máa yọ wa ati'u umara'akum ẹ sì máa tẹ̀lé àwọn aṣíwájú yín àwọn olórí àwọn tàbí sí olórí fún yín àwọn tí wọ́n ń darí tí ètò ìlú ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ń darí ètò núùlù àwọn umara ànábì ni ẹ máa tẹ̀lé àṣẹ wọn ẹ máa yapa òfin wọn tẹ́ ẹ bá ti mójútó àwọn kan wọ̀nyí tadkhulu jannata rabbikum ẹ wọ àlùjánnà olúwa yín ẹ wọ ọgbà dẹkùn ọgbà dẹ̀ra olúwa yín ẹ wọ. hadith eléyìí akhrajahu Ahmad Imam Ahmad wọ́n kọ àdìsí jáde inú musnad wọn ìdíyẹlẹ karùn-ún abala 251 tabari tún wo abala 262 àrí àdìsí bẹ́ẹ̀ inshallah bẹ́ẹ̀ náà ni al-Imam Tirmidhi àwọn náà kọ àdìsí jáde nàmbà 616 hadith 616 wa Tabarani bẹ́ẹ̀ náà ni al-Imam Tabarani àwọn náà kọ jáde fi Shamiyyin hadith 1967 wa Ibn Hibban bẹ́ẹ̀ náà ni Ibn Hibban àwọn náà kọ jáde tabawonu tírà wọn ìdíyẹlẹ kẹwàá abala 426 hadith 4563 wal Hakim Imam Hakim àwọn náà kọ jáde hadith 1741 nínú ìdí alákọ̀ọ́kọ́ wal Bayhaqi Imam Bayhaqi àwọn náà kọ hadith jáde fi Shu'ab al-Iman inú tírà Shu'ab al-Iman ìdíyẹlẹ kẹfà àti ìdíyẹlẹ karùn-ún hadith 1348 wa ghayruhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn olùmọ̀ al-Imam Tirmidhi wọ́n sọ pé hadithi hasan sahih hadithi ni tó lálàáfíà tó dáa wa qala al-Hakim sọ pé
sahihun ala sharti Muslim hadithi ní tó lálàáfíà lórí májẹ̀mú ìmáàmù Muslim wa wafaqahu Dhahabi hadithi yẹn tábàwá hadithi 3233 ari hadithi yẹn inshallah tó ṣẹ́kọ̀rọ̀ bíi lábẹ́ àwọn hadithi wọn ni awamirun kathira àwọn àṣẹ tó pọ̀ gan nínú àwọn hadithi Ànábì wa Muhammad bitaqwa Allah tí ń kọ́ wa tí ń sàlàyé nípa kíni ìbẹ̀rù Ọlọ́run wa waradat fil Qur'an ó wà nínú Qur'an wa fi sunna bẹ́ẹ̀ náà ni ó wà nínú sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. So inshallah ibi tá ti dúró ní pẹ̀lú ògùn ọlọ́ ẹ̀yọ́ màá yá wàláhì a ní láti ní tí a ń pè ní ìbẹ̀rù Ọlọ́run ba ìbẹ̀rù Ọlọ́run ba ló mú yàn sódodo ìbẹ̀rù Ọlọ́run ba ni ó jẹ́ kéèyàn ó lè wò pé mi ò wá ìyọ́nú anybody ìyọ́nú tọ́lọ̀ ba ni mò ń wá ìbẹ̀rù Ọlọ́run ba ni torí pé ìgbà mi máa ń bẹ ẹlòmíì ìyọ́nú yẹn ní wá kò sí tó kàn bí ó bá ya pọ́lọ́ba kó ya pọ́lọ́ba kíyẹn sáti máa yọ́nú sí i láti pé irú ẹni bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ba rẹ ó kù díẹ̀ kàtó ìbẹ̀rù Ọlọ́run ba ni ó jẹ́ kí èyàn ó lè jìnnà sí àwọn ìwà àbàjẹ́ zina olè jíjà irọ́ pípa àbòsí ìrí òdodo àìmọ́fẹ́ tẹ̀lé kéèyàn rí òdodo kó má fẹ́ tẹ̀lé òdodo náà ìbẹ̀rù Ọlọ́run ba ni ó jẹ́ kéèyàn ó lè jìnnà sí gbogbo àwọn kan wọ̀nyí ìbẹ̀rù Ọlọ́run ba ni ó ṣe èèyàn ní ẹni déédéé tí ò ní jalábòsí gbogbo bí tí èmi àtẹnìkọ̀ọ̀kan wá kù sí ẹ jẹ́ ká wò wò ṣé bẹ̀rù Ọlọ́run ba wa kún tó ṣé ìpáyà wa kún tó tá a bá rí àǹfààní àti ṣèbàjẹ́ ṣé ìbẹ̀rù Ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú aṣọ́lé tiwa kò ń bi bàjẹ́ náà kémi àtẹnìkọ̀ọ̀kan wa káwúra wa wò abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí Ọlọ́run kó ṣàánú wa kó fi ọ̀rọ̀ rẹ̀ kó fi àjùbá yìí lọ èyí táwí tó ṣe déédéé abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́ọ́ má dùn wọn ládàá rẹ̀ àwọn àyíká àgbà ṣe ní sèé abẹ́lẹ́ Allah kọ́lọ́n kó ṣe àmójúkúrò kó ṣe fún gbogbo alápapọ̀ wala la ilaha illallah inshallah ibi tá ti dúró ní tí Ọlọ́run bá Allah bá sọ àdí ọlá a ó tẹ̀síwájú pẹ̀lú ìgbọ́nà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.